bàbá Kókóbọ̀ Adéfẹ́mi Mutalib Adélákin ọba alábèrè ọ̀fà bèrè ẹ̀dẹ́ fún yíyan tán yẹn ní afẹ́ lóye Alhaji Honorable Ibrahim Àkànbí Babson pé gbà wọn gẹ́gẹ́ bí Máyégún abẹ́rẹ́ ẹ̀dẹ́ Àtàlájà Fàdékẹ́ pé gbà wọn gẹ́gẹ́ bí Yèyé Máyégún abẹ́rẹ́ ẹ̀dẹ́ kẹ̀mí ogun nínú ọlá ńlá o àtàlàfíà o. ẹni Ọlọ́run fẹ́ láwọn ẹ̀dá yẹn ìyẹn sípò aṣáájú congratulations to Máyégún pẹ̀lú Yèyé Máyégún Alhaji Ibrahim pé gbà wọn pẹ̀lú Yèyé Fàdékẹ́ kẹ̀mí ogun nínú ọlá ńlá o oyè àmọ̀ríkalẹ̀. tó bá lówó Alhaji pé gbà ó lè náwó Alhaji pé gbà ọkùnrin kan ṣoṣo bí ènìyàn igba bó ṣe ṣe fọmọdé ló ṣe é fagbà onígbàgbọ́ pọ́mọdé ló ń da gbà onígbàgbọ́ pọ́mọdé ló ń dàgbà ohun ọba ṣe lónìí làwà ó gbà ọmọdé òní ló ń dàgbàlagbà ìgbéga bí tọ́jú ọmọdé àtàgbà irú pégbà ló yẹ sípò àgbà toró mọ ohun tí ìlú fẹ́ gbà ó kàwé yanjú mọ́ fẹ́ ká ẹ lọ́gbà PhD ó dàṣà ní pégbà ìlú ọba ló ti kàwé ẹ̀ yanjú in homeland security from Walden University United States of America. Inshallah ìyẹ́ pọ̀ bá mi pé gbà ẹ má ṣe fakúríwé ọ̀mọ̀wé wàláyé kò má dọ́gba o. ẹni Ọlọ́run fẹ́ láwọn ẹ̀dá yẹn ìyẹn sípò aṣáájú congratulations to Máyégún pẹ̀lú Yèyé Máyégún Alhaji Ibrahim gbẹgbẹ wọn pẹ̀lú Yèyé Fàdékẹ́ ẹ̀mí ogun nínú ọ̀la oyè ọmọ àwọn ẹni Ọlọ́run ẹ jẹ́ sáré lọ́dọ̀ ìyá wa Alájà Khadija tọ́lọ́hún fún wa Fàdékẹ́mi Babson aya wa ó yẹ̀yìn lẹ́nu pé mo pè wọ́n láyá wa torọ́ mọ̀ pé gbàlógì kí wa ẹ kò ríre oyè ìyá wa Yèyé Máyégún abẹ́rẹ́ ẹ̀dẹ́ aya rere ṣáà ní ìyá wa aya rere ṣáàlì ìyá wa ìyá Jẹmílà Àníkẹ́ Babson ìyá Fárídà kò fowó rọlá ìyá Sọfíyà ọmọ Bọ́láńlé aya pé bàbá mi Máyégún ọmọ wọn nílùú Òkè Ìgbò Lóńdó State ọmọ wọn nílùú Òkè Ìgbò jẹ́ ìyẹ́ délé bàbá rẹ̀ ilé Adésànmí náà ti bí ẹ lọ́mọ ọmọ wọn lókè Ìgbò nílùú Oǹdó Èkìmọ̀gùn ilé yìí o. ẹ̀yin lọ́mọ lókè kan àríjó ẹ̀yin lọ́mọ lókè kan àríyọ̀ ẹ̀yin lọ́mọ afẹ́ṣọ́ṣẹ́ wa àfọ̀jọ́ gbogbo sára bí egbin kò sẹ́ni tó bùrẹ́wà lókè Ìgbò ewúrẹ́ bùrẹ́wà wọ́n fi rúbọ àgùntàn bùrẹ́wà wọ́n fi rúbọ ó jẹ́ èèyàn ló bùrẹ́wà lókè Ìgbò ṣe ni wọ́n fi rú wọn sójú ogun ó jàjà kókó wọn lókè Ìgbò ẹ̀yin lọ́mọ Oǹdó Èkìmọ̀gùn.